Kò síbi tẹ́nìyàn wà tí ò ti lè rí aláàánú. Ṣùgbọ́n èmi gbàdúrà fún ọ ibikíbi tó bá wù kó wà. Aláàánú á wá ọ rí. Connection ayọ̀ tó lérò àti eléyìí tó lérò. Lórúkọ Jésù, Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún ọ. Mọ́ àwọn ẹni gíga tó ti wà lókè, a connect ẹ. Mọ́ àwọn ẹni gíga tó ti wà lókè, mọ́ àwọn ọba, mọ́ àwọn ìjòyè, mọ́ àwọn ọlọ́lá ńlá tó máa fà ọ́ lọ́wọ́ sókè, so máa ṣàmì yìí. Lórúkọ Jésù, a connect ẹ mọ́ wọn. Ó yá lọ rí tí ẹ ṣe ń bẹ̀. Wọ́n bá pe olówó jáde, ó wà lára wọn. Lórúkọ Jésù, nínú àwọn ẹni tó máa kọ́lé, tó máa ra ilẹ̀, tó máa ra mọ́tò mọ́ mọ́tò, tó máa kọ́ ilé mọ́ ilé, tó máa ra ilẹ̀ mọ́ ilẹ̀, tó máa ṣe ohun rere láyé. Ìwọ ló ní ìgbàgbọ́ wípé ọdún yìí ò tí ì parí, oṣù yìí ò tí ì lọ. Lórúkọ Jésù, a kà ọ́ mọ́ wọn. Kó lọ rí tí ẹ ṣe. Kó lọ kọ́lé mọ́lé, kó lọ ra ilẹ̀ mọ́lẹ̀, kó lọ ṣe rere. Bí mo ṣe gbàdúrà fẹ́ nìkan lélẹ́yìí bí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ ni. Bíbélì sọ pé ìjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí àti ìjẹ́rìí ohun tí a kò rí. Ìgbàgbọ́ ó ṣe kókó nínú ìrìn àjò ènìyàn. Tó bá gbàgbọ́, mo fẹ́ kó type àmì ẹ̀ báyìí, kó dẹ̀ share fídíò yìí. Lórúkọ Jésù Kristi, aláàánú òkèèrè tó yẹ kó ti ṣàánú fún ọ ṣùgbọ́n tí ò tí ì ṣàánú fún ọ. Lórúkọ Jésù, ó locate ẹ báyìí. Bó ṣe ń share fídíò yìí, lórúkọ Jésù, aláàánú òkèèrè. Ẹnìkan wà tó jẹ́ pé òkèèrè ni àánú ẹ̀ wà ṣùgbọ́n ó difficult láti lè locate ẹ̀. Mo pa ní àṣẹ tó bá ṣàmì yìí, tó type àmì pẹ̀lú ìgbàgbọ́ tó dẹ̀ share fídíò yìí káàkiri. Lórúkọ Jésù, aláàánú tó máa ràn ọ́ lọ́wọ́, tó máa fà ọ́ sókè. Lórúkọ Jésù, ó yá kó locate ẹ̀. Mo ní lórúkọ Jésù, ó yá kó locate ẹ̀. Lórúkọ Jésù, ó yá kó locate ẹ̀. Bó ṣe ń type àmì yìí lọ́wọ́lọ́wọ́, ibikíbi tí ire àti àánú rẹ wà tí ò tí ì jẹ jáde, lórúkọ Jésù, ó yá kó wá orí kankan. Lọ rí àánú gbà, lọ rí àánú gbà, lọ ṣe rere. Lórúkọ Jésù Olúwa wa, àmín. Bó ṣe ń type àmì yìí, ọwọ́ tó fi type àmì, wàá fi ṣe rere láyé, ò fi ní gbọ́mọ sí, ò ní fọwọ́ yẹn gbọ́mọ sí, ò ní kókó òjijì. Bó ṣe ń share fídíò yìí, ibi tí àwọn ènìyàn rẹ wà, ibi tí aláàánú rẹ wà, bóyá ó jìnnà ni o, bóyá kò jìnnà, lórúkọ Jésù Kristi, áńgẹ́lì tó máa kéde rẹ fún wọn. Lórúkọ Jésù, bó ṣe ń share fídíò yìí, ó yá kó lọ kéde rẹ fún wọn. Connection ayọ̀ kó dé bá ọ. Kó lọ rí tí ẹ ṣe, kó lọ rí tí ẹ ṣe, kó lọ rí tí ẹ ṣe. Jésù Olúwa wa. Má gbàgbé láti share fídíò yìí, má gbàgbé láti subscribe sórí YouTube channel David Adeniji Fire. So má gbàgbé àti subscribe láti lè máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò wa, àwọn àdúrà àti àwọn àṣírí. Lórúkọ Jésù yóò dára fún ọ. Lórí Facebook náà, David Adeniji Fire. God bless you. Ẹ lè follow wa káàkiri at David Fire Life. Ó lẹ́wọ̀ lójú screen yìí.